ẹni tí ń yẹ ẹ̀dá máa nìyàn bàbá aláàjì àgbà ni nínú àìmọ̀kan yóò yè wá. ó ṣeun nínú àlejò àlùwà àlùfà àṣà yìí. bàbá aláàjì àgbà ó yè wá ó yọ wá kò ní àìmọ̀kan kéwú àìmọ̀kan tìwé àìmọ̀kan sẹ́ gbogbo ẹ̀ lálájà àgbà yọ wọ́n kù. o ṣeun. gbogbo àwọn ìwà wo ni a ní ṣé ìyá adá fọmọlúwàbí gbogbo ẹ̀ ní bàbá alájà àgbà yọ wọ́n kù níbẹ̀ yẹ̀dí ubi inzal. bẹ́ẹ̀ bá alájọ́ bí wọ́n bá wá ṣe wá sí Al-Qur'ani náà fi kìlọ̀ fún wa. irú bàbá alájà àgbà àrírí billahi la ara bẹ́ẹ̀ ni. ọlọ́run abẹ́ bó ti gbé alájà àgbà kalẹ̀ ní ààyè yìí làfà àgbà ní ọmọ ọ̀hún ìsìn ọ̀hún ìparun ní báyè yìí ìparun ò sì bá kò ní tú kò sì tú. Allahu akbar. ó ṣeun. bí bàbá rẹ̀ dàgbà ti rí nu. nígbà tí bàbá ó bẹ̀rẹ̀ bí òrùn ni bàbá bóòrùn bó bá yọ gbòò ó tayọ tá a máa bìyàn pé sóòrùn yọ kálukú ní orí bí bàbá ti kọ́ nù. صغيرا الله أكبر nígbà tí bàbá alájà gbòde صغيرا látọ̀lọ́ láti kékeré àárọ̀ wọn dá ọ̀sán dá ìrọ̀lẹ́ dá alẹ́ náà sùn wọn. صغيرا كذا بالعلم bàbá pẹ̀lú mà wọ́n tún wá pẹ̀lú ẹ̀kọ́ alìhílìmù pẹ̀lú sùúrù ìfaradà bẹ́ẹ̀ bá gún wọn wọ́n sì la ilaha Allahu akbar. chairman wa mission board wọ́n ní kẹ́ máa wọlé bàbá Afẹ́lúmalé ó ṣeun. ọlọ́mọ́sà sàlékún àlàáfíà ẹ̀dàkùn ẹ̀bá ṣe ámì díẹ̀ kálukú wá ń gbó nígbàtí aláìjà àgbà lọ àájẹ̀ wá rí pé àdélámọ̀ yín dàgbà làkásèdè dàgbà tí ò Yúnúsà nígbàtí làbújá àwọn kan wá pè ń bàbá mo ní ó sì pè atúndébì kan wọ́n tún ní bàbá mo yà dákẹ́ mo ní bàbá ó hàn nù. صغيرا ọ̀dà bàbá rẹ̀ jẹ́gbò sí ròyìn mọ́ ẹ sáfì ilẹ̀ bẹ́ẹ̀ ntí sì dùn mọ́ gbogbo àwọn bàbá táwọn náà jẹ́ kanú wọn ni pé bó bá sọ̀rọ̀ àlájẹ́ àgbà sásàdúà kó máa lọ rẹ̀ sàdúà iyọ̀tayọ̀ táṣẹ̀ máa sọ pé ìjẹ́ ń bẹ nínú ọbẹ̀ torí ọba sí nínú ọbẹ̀ tẹ́lẹ̀ kò ní dùn ẹ̀dàkùn ìjẹ́yọ̀ ń bẹ nínú ọbẹ̀ yìí ọ̀tayọ̀ bẹ́ẹ̀ wọ́n náà fi sẹ́nu orí àbá ajá náà sì bàbá àlájẹ́ àgbà bàbá ṣe tí yunifásitì dé Báríkà oníkùnkẹ́ onípinnu yunifásitì ọmọ mi jẹ́ kan náà tí ó wọbẹ̀ bẹ́ẹ̀ mi dúpẹ́ fa Yàsín
gbàrá gbẹngbẹlẹ́kú kódà mo lọ jòkó ti kọ̀mpútà lánàá wọ́n náà tẹ kíní kan bẹ́ẹ̀ mo ní máa tẹ̀ ẹ́ èmi pé 1000 mo ní kíní jẹ́ 1000 mílíọ̀nù ni wọ́n máa bèèrè lọ́wọ́ mi wọ́n sọ gbogbo ẹ̀. صغيرا بالعلم والحلم فوزاني لني من أراد الرزق فليتوكل على الرزاق ẹni tí ń bá ń wá sí kí ẹjẹ́ fún yín lóògùn tá lò kí ní jẹ́ olówó ọ̀ṣá ní ìjọ tí bàbá ti tarọ mílíọ̀níà fún wa níyìí tèmi náà bẹ́ẹ̀ wàláhì mo ti di mílíọ̀níà Yàsín Bàrá ní bẹ́ẹ̀ ni owó mọ́tò tí mo gbé wà tí ó pọ̀ wọ mílíọ̀n kan ni ẹ̀sẹ̀ tó wá mílíọ̀níà mo ìgún nìkan lé ọ́fíìsì àméjì ló máa kà ní àbí dáńsì àbí mẹ́ta Yàsín bó ti rí nù kò tí ì lébi zakari ọmọ àbá rẹ̀ صغيرا ọ̀nà tí ìyá fi ń lówó afáàjá náà sì nǹkan mẹ́rin ní ọlọ́ dìímá bọ́ bá ti dìímá nǹkan mẹ́rin ó bọ̀ ní òsì òjè ròyìn tí ń jọ́sì fún ọ ní ẹni tó bá bọ̀ sí kan bá jà aláàmàtù àpẹẹrẹ tàà fi dólò sí mà ń bẹ kánrin ní afáàní jẹ́ nǹkan díẹ̀ fún ọkọ̀ òfìmọ̀ kó sì ò dá fana aláàní máa ń bá wùlẹ̀ náà ní sọ̀rọ̀ fún ọ Dr. Kaduna ní ẹ máa wọlẹ̀ fíyàn máa wọ́ bàtà kó máa wà jọ ara wọn sílípàsì kí tọ̀tún kó máa bọ́ tòsí mú páàmù kí tọ̀tún kó máa jọ tòsí fana aláàní wọ́n bá di nígbà èèyàn so bàtà tí ń súnkì ó tún súnkì ò sí ń dénú afá ajá náà sì ò sí ń pọ̀ díẹ̀ nù máa ń sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti so bàtà lásòótúnso ò sí ń bọ̀nù bẹ́ẹ̀ ni ká máa wọ́sọ́ kàdákàlì bá sọ bọ́ bá ti pé èèyàn wẹ̀wù títòkòtò kò jẹ̀wù fọ́ọ̀ kàlẹ́sì kàlùbùsì dàmásì mọ́mbàwù rẹ̀ ní sọ fún ọ ní tíra ọlọ́mú ọ lónìí bọ́ bá ti wọ dàmásì gírí dàmásì ojú ara wọn mọ́nù kò sí bọ̀ bẹ́ẹ̀ ni ní ojú ọkọ̀ ojú ara wọn nù àpẹẹrẹ òsì tí ń bẹnu lára ẹja náà sì wàkáàkí kéèyàn máa wàkáàkí lẹ́yìn ọba wàkáàkí alákọ̀wé ní ìdí ẹ sì rí pé yóò fi táyẹ̀ márùn àbí kò sí dẹnu kàzá máa yẹ jùúrù fáwọ́ kàtúrì kéèyàn máa rìn lọ ọ̀nà mádàlá ti bá wọn ní bolódà ó ní nǹkan lọ ní bí tí ń lọ tí ò má bí tí ń lọ ò sí ní kéèyàn máa mú gàrí ó mú gàrí òfin kúlí mú
ó fi ṣúgà mú ó fi ṣúgà ó fi mílìkì sí. wàsúrú bí gàrí la ilaha illallah. nígbà tí ẹ̀ mú gàrí sáyé ò fi ṣúgà sí ni ó ní gàrí náà kan òsì ní mẹ́lẹ̀ ajá náà sì bẹ́ẹ̀ ni kéèyàn máa jẹun oúnjẹun fùfú mẹ́ta kò sẹ́ran mẹ́ fùfú mẹ́ta wọ́n lẹ́ran ń kọ́ oníhùn ẹ̀yìn kí ni a fi sí ẹ̀yìn ẹ̀jẹ̀ ń kọ́ oníhùn pé bá ti ń ṣe hùn pẹ̀lú fùfú kẹmọ̀ pọ̀ sì dé kò lówó lọ́wọ́ ni nínú ni alimadidu ní ti ń jẹ́ madidu ẹ̀kọ́ káfà ní ń jẹ́ madidu alimadidu kéèyàn wá máa jẹ̀kọ́ káfà kó a máa fi kàngú kó máa fi jẹ̀kọ́ káfà ẹja là á fi jẹ ní fi dọ̀ra wọn ẹja ni lábì kàngú. jama bọ́bá ti nípa adéyìn kan mọ̀ wọ́n ní lamọ̀ yín ní bọ̀ yìí wọ́n lè ti jẹ́ alẹ́ sọ tí aṣọ ìyọ̀kan tó ní náà wọ́n bá ti dáyìn mà pẹ̀lú aṣọ kan kò sí ní. ọlọ́run àfi yọ ẹni tó ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run tí lóun bóun ti dáyé náà nù ni mọ́lá ajá náà sì ẹni tí ń bá wọn fẹ́ káàsì kí ń bẹ lọ́wọ́ ń kó dára ogún falyatawakkal ala Razzaq ọba Razzaku ni ó fara tì. mo ṣe wá síbì kan àwọn olóṣèlú pọ̀ ń bẹ̀ mo ní kì í ṣe Razzaq ti yín o kì í ṣe gómìnà o bọ́ fara ti Razzaq gómìnà yìí ó ṣubú wọ́n àti lè sọ fún ọ pé ló ṣubú nítorí ìyà tí ń lébu rẹ̀ pọ̀ ọ̀rọ̀ ló mọ iye àṣàtì tí ń bà wọn nìkan eré wọn á dàrú wọn bá dórí oyè ni nítorí lákàlí tí kálukú ń ṣàtìyàn òjò dàrú èmi náà gbé fún tọ́hún náà ni ó gbé fún ẹ̀tọ́ lẹni tí ń ṣàtì láàárọ̀ bá dọ̀sẹ̀ lómi ò tún bẹ̀rẹ̀ ta lẹ́nu ò tún bẹ̀rẹ̀ eré ẹ̀ sí wá dàrú mọ́lá ajá náà sì ẹni tí bá ń fẹ́ rí ọba Razzaku ni ẹ lọ fara tì ọlọ́run ní jẹ́ Razzaq gbogbo ẹni tí máa jẹ́ Razzaq láyé abudulayi kun Abdulrazaki Abdulhamidi gbogbo abudu ni kẹsìrà lẹ́ lọ fún ẹni tí máa jẹ́ gbogbo àwọn asùmáyì láìlú òsínà tí ó bá sọ ọmọ rẹ bẹ́ẹ̀ tán àfi abudu kún ẹ máa ń jọun ẹ ń jọun abẹ́ ọlọ́run mọ́lá ajá náà sí agbègbè alátọ̀dọ̀ Umar bin Khattab wọ́n là Nábì Muhammad sọ báyìí ó ní bó bá jẹ́ pé ilé farati ọlọ́run ní ìfarati tààrà ni ọlọ́run ní wọn ò bá ṣe láìsìkí àsìkí ọba wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ni ọlọ́run ti sáàsìkí fún tẹ́yìrán ẹyẹ tàgídú ẹni tó yẹ kó jáde ńgbà tó jáde láàárọ̀ ẹ̀yìnmáṣà tẹ́bítẹ́bí nínú rẹ̀ pasófo inú fẹ́lẹ́ ni àmọ́ ńgbà tí ó wọlé bìtọ́ ọ̀nà ó yó bákùbákù ọ̀rọ̀ mọ́sàájá yóò ṣubú àánàlá subhanallah walhamdulillah astaghfirullah. Ọba àjẹmọ́ àṣàlù sí àmọ́ kí bàbá wà lájẹ́ àgbà. Bàbá wà lájẹ́ àgbà. Àfàgbà. Gbogbo ìjẹ̀mọ́ àṣàlù sí àmọ́ kí bàbá pé kọ́lọ̀ kọ́ dáko. Kí màá tò ní kọ́lọ̀ mọ́sẹ̀ wọ́n pè kí bàbá bàbá. Àṣàlù sí àmọ́ kọ́ mọ́ bàjẹ́. Àdàbí àkọ́mọ́ bàjẹ́.
bàbá kí gbogbo ẹ̀yin ìyàwó ọlọ́wọ́ jà jẹ́rìí àwọn ọmọ wa ọlọ́wọ́ òbí jẹ́ gbogbo ọmọ lẹ́sẹ̀ sí wa wàhálà òbí já sáfẹ́ lẹ́yìn wọn àní sọ̀rọ̀ sọ́ọ̀tì lẹ́yìn wọn ní bẹ́ẹ̀dà lẹ́yìn wọn ọlọ́wọ́ jẹ́ wọn náà lọ wò ní òkú wọn wọlé wá bá wa bàtọ̀ bàtẹ́ fún òní pọ̀ sínú ní wa ìgbẹ́ gbàmígbàmí kò ní ṣẹlẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí bírí dùn náà ọmọ ọlọ́wọ́ ìjọba lẹ́kùn sí gbogbo ẹni tí ò tí ì rí ti fẹ́ àbáníkọ́lọ́ wọn náà fáìfà fún ọjà máa lẹ́dùn lára àwọn ọmọ wa bàbá lè ṣe ọlọ́wọ́ tún pẹ́pẹ́ ní kọ̀ọ̀kan yín bàbá ní kọ́lọ̀ kọ́ kára lórí láti láì lọ bàbá lè ṣe bàbá lè ṣe bàbá ní bá ara kan láwùí ní jẹmíyà ẹ ṣe bẹ̀rẹ̀ láti ìyàwó sẹ́ńtà ìyàwó àfikún náà tó wà ìyàwó àánú bàtà gbogbo ìyàwó ní woman week gbogbo àwọn ìyàwó lásà láti sẹ́ńtà bí gbogbo wa bàbá lọ́lọ́wọ́ jọjà fẹ́ni kọ̀ọ̀kan wa o. Astaghfirullah. Ìbànújẹ́ òní wọ̀ rárá. Nípa àwọn tó wọ́n bèrè àdàbí ìyá lánàá. Kọ́nfẹ́rẹ́nsì wa àjọba parí. Ọlọ́run ìjà sọ́gbọ̀ ẹ̀. Bàbá kàdó òní jáde mọ́ fún yín o. Gbogbo alápapọ̀. Ọlọ́run ìjà sọ́gbọ̀ ọdún láyé. Túmúrà òní bàjẹ́. Àjálù ìsìlámù òní bàjẹ́. Àdàbí ìyá òní bàjẹ́. Gbogbo àwọn tá a sámi ọlọ́run ní patiwa náà jẹ́ bàbá lè ṣe púpọ̀. Subhanallah walhamdulillah. Aji mila. Amin. 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 Àmín. Amin. Ẹ dákun Suratul Kawthar tá a máa ké fún wa báyìí. Ẹ dákun ẹ já ké kó hó dáadáa. Bàbá wa ké tán ká ṣe bi Rabbil Falaki bi Rabbin Nasi sí. Kọ́lọ̀ ń dákun má dààmú bàbá. Amin. Lílọ bíbọ̀ wọn Ọlọ́run dákun jọ máa yọ pẹ́. Amin. Ọlọ́run má fi tínà wọn. Bàbá dà kò lè jáde máa Ọlọ́run má fi sọ̀rọ̀ wọn. Amin. Dára ẹja àgbà ti lò ó tí tó pẹ́ Ọlọ́run dákun jáwọn náà lò pẹ́. Ọlá Rasulul Karim. Inna a'tayna bi Rabbil Falaki bi Rabbin Nas. Bismillahir Rahmanir Rahim. Inna a'tayna kal Kawthar fasalli li rabbika wanhar. Inna sanihaka huwal abtar. Bismillahir Rahmanir Rahim. Qul a'udhu bi Rabbil Falaq min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqaba wa min sharri an-naffasati fil 'uqadi wa min sharri hasidin idha hasada. Bismillahir Rahmanir Rahim. Qul a'udhu bi Rabbin Nas Malikin Nas Ilahin Nas min sharri waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas min al-jinnati wan nas. Amin mẹ́ta. Amin. Amin. Amin ya Allah. Tó ibi tó a bá dé. Man arada rizqa. Ẹni tí máa ń wá sí kí lọ́dọ̀ Ọlọ́run
فليتوكل على الرزاق. falyatawakkal ala ar-razzaq. ọba tó ní lọ́dọ̀ náà ni ó lọ farati òun náà ni Ọlọ́run ar-razzaq. ọba tí ń jẹ́ razzaq ni ó lọ farati. ibi tá a bá dénú mo wá sọ fún ẹ pé nǹkan mẹ́rin arba'atun tajlibu rizqa. nǹkan mẹ́rin ní máàsì kì í dúró lọ́wọ́ ẹ̀dá mọ́nìyàn. mélòó mo gbà fà. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. a ní ìṣẹ́jú bíi mẹ́wàá nílẹ̀ báyìí. bismillahir rahmanir rahim. qul inna rabbi. يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له. وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. ìyá màálì mọ́tò àgbà gbogbo tí ń jábúrò Ọlọ́run níjọ́ kàn yín. ní gbogbo àǹsáàrì ìsìlámì lóbìnrin bá ń hó tà ń gbádùn wa látọwọ́ yín gbogbo ẹ̀ Ọlọ́run ní jẹ́ sìn wọ́n dà. ilẹ̀ nábì wí ipe ìnàrọ̀ bí ládájọ́ Ọlọ́run ọba tèmi. òun ní máa tẹ́ kalẹ̀ àrísìkà ṣé ò Yunusa azìkí tẹgbẹ̀ntúgbẹ̀ owó tó yẹ pé bá mọ́ra jánásì bẹ́yìn bá ná yóò sì tún máa sún ọlọ́dẹ́bí Ọlọ́run ní sẹ́lì máa yàṣá. nínú àwọn ẹrú èmi Ọlọ́run ẹni tó bá wù máa sì mú lówó kò dí tọ̀run lọ́wọ́. ṣé ò Yunusa kéèyàn lówó láyé kò dí tàlìkìyàmà lọ́wọ́ pé kò ní gbádùn rẹ̀ yàbùsítù rízíkà liman yasha min ibadihi. nínú tó bàbá rẹ̀ jágbà ó nínú tí mo tọrọ ni pé wọn ò fẹ́ owó Ọlọ́run ò gbà nínú àdúrà tọ́lọ́wọ̀ tí ò dá lájẹ́ àgbà lóhùn àsìkí jẹ́ kan bàbá rẹ̀ jágbà ò tọrọ àsìkí sì ń lépa wọn ò tọrọ kí n di mílíọ̀nù mo sì di qul inna rabbi. ń jẹ́ pé gbogbo ṣé ò Yunusa gbogbo ẹni tẹ́ bá rí tó lówó lọ́wọ́ ẹrú Ọlọ́run bẹ nínú wọn wàlí Ọlọ́run bẹ nínú wọn kí ṣé ò Yunusa ẹni Ọlọ́run bá kẹ́ má kẹ́fẹ́ nínú yín má sì kẹ́fẹ́ ládùúgbò yín má kọ́lẹ̀ nínú ilé yín fi ilẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bí ìbádìí yìí nínú àwọn tí ń bá nífẹ̀ẹ́ sí èmi fún kọ́lá máa wá fi pẹ́rẹ́gì wọn tẹlùmí wọn àwọn alẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ mọ ní ó máa fún ọ bó sì lọ́bẹ̀ ó tòsì àbúrò rẹ mọ ní ó máa fún ọ bó sì lọ́bẹ̀ ó tòsì ibi tí ń bá pín nǹkan sí ọba débẹ̀ mọ́ra ajá náà sí ó ní rí ṣe tó fi jáde láyé. bẹ́ẹ̀ ni ẹni tó bá wá ná ní tí mo fún ṣe ń ná ń gbìyànjú kò jẹ́ kí owó káàkà òun ló káàkọ́ owó ta fún ní wọ́n hàn lè mà ìdí hàn lè mà mọ́lá ajá náà sí Allahu akbar. Ọlọ́run lé mi Ọlọ́run wọ́n sì máa dé ó lé bí tí ń ná yóò sì máa pọ̀ sí. Ọlọ́run lé ẹni tí mo fún lásìkí tó dànù ẹni ó nìkan ń jẹ́ pé ẹni tó bá ní tí ò ná àsìkí tọ́lọ́run fún ọba mu èyí tí ò lábọ̀ nù. nǹkan mẹ́rin o láti kí ní dúró lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ ni kìyàmù lẹ́yìn wọ́n lọ ọlẹ́ o sì wá sọ́rọ̀ ẹ̀dà lùmádì rí o sì ń tọrọ káàkiri èyí tó fi ń lọ lé wọn tó dálé kálukú màmá àjá náà sí wàláhì nínú tọ́lọ̀ ń ṣe fónúkùn kéwù nìkún wọn ò dẹ́nìkan mà ìkan bẹnu àwọn tọ́sẹ̀sẹ̀ fún ní òye tó ẹ kó lágbára jù ó sì pàdé mi ó fẹ́ tẹ́ mẹ́ta àtún àpàdé olóró pọ́fẹ́sọ̀ Búkúlà rẹ̀ tíyàwó ẹ̀ kú mo ní àmọ́ ẹ̀ dáyàn mà mo ní Ọlọ́run ò jẹ́ dáyàn mà kò dámù mi
wàláhì Ọlọ́run fìtínà mi kò jẹ́ ń dáyàn mà kí n wá jòkó lẹ́nu ọ̀nà bí n bá jòkó mọ́lá ajá láti lẹ́nu ọ̀nà mo wá gbaṣẹ́ ni bó bá sì fún mi wọn ní pẹ́ kú lọ́dọ̀ ẹ̀ mo ké à ń darí Kaduna lọ́dún kan bàbá Raisul Biza nǹkan kò ní báyìí láburú ó gba bàbá wa Allahu Akbar bá ń pe bàbá wa tá a jọ máa ń rìn tá a jẹ bàbá Lúkú ọ̀tọ̀ ní tá à ń bá bọ̀ ọ̀rọ̀ scholarship kò lọ yí fàlà jẹ́ àgbà ní mo tún wá dé mo lọ́rọ̀ kan nú Ọlọ́run wá ní mo lọ ṣe ziyara bàbá àlífà tòní èmi sì máa ń ṣe ziyara wọn àti bàbá wa àgbà ní Lógidi gbogbo wọn ní máa lọ́dọ̀ wọn bó tún wù mí lóṣù jọ di àwẹ̀ àlùbáríkà náà ní ra káàkiri mo wá lọ́dọ̀ bàbá mo ní áfà kúmùlà ọgbà ọmọ yóò níṣẹ́ lọ́wọ́ bàbá wa tòní ní lọ bá àlífà ó sì sọ fún wọn bọ́lọ́mfẹ́ Ọlọ́run ó sì ṣe iṣẹ́ náà bàbá àlífà tòní lọ́ni lọ wàláhì làzí ìsọ yìí ń tàbí darí Kaduna pẹ̀lú wọn àmọ́ bàbá ló ní lọ bá wọn mo sì lọ ọ̀sẹ̀ kájú mo lọ. nítorí gbogbo ìgbésí ayé ìmọ̀lẹ́kùn ibi ìyá yẹn ni látòkè délẹ̀ mọ̀ lẹ́nìkan bàbá màmá ni pírẹsidẹ̀ntì Ansar Islam àkọ́kọ́ pírẹsidẹ̀ntì àkọ́kọ́ fún Ansar Islam bàbá màmá mi ni Jimá Àjàó ọwọ́ àlàzáwù tó mi ni yóò máa dùn mí ọba pìtàn tó pìtàn ní ìwọ̀n kéwù mà. bẹ́ẹ̀ bá wà gbẹ́dẹ̀ mọ́ wà ní kí n bá fún. àfa àjánásì Allahu Akbar. Qiyamul layli. Qiyamul layli àkọ́kọ́ ni pé dákun má fi gbogbo òru sùn má ọbẹ̀ jọ́ dáwọ́ ó sì ń sùn. ọwọ́n aṣọ mi bá fògì. yóò máa rú kalẹ̀ ní. Qumil layla ya hadha la'allaka tarshudu. Qumil layla ya hadha. Qumil layla ya hadha la'allaka tarshudu. àwọn ìdákun wá dìde lóru pẹ̀lú sọkọ́sẹ̀ tukùn tó máa rọ̀ lọ́wọ́. La'allaka tarshudu. ó ti sọ̀rọ̀ òfin ọ́n mọ̀nà ó jẹ́ fi ọ́n mọ̀nà ni. ilé kamutanamu lẹ́yìn yanfadu. ilé kamutanamu lẹ́yìn wal-umru yanfadu. ẹnu mi ló gbà tó fi ìfòrú rẹ sùn wal-umru tankuzu. yanfadu. bẹ́ẹ̀ sì ni ìgbésí ayé rẹ ń tán. ilé kamutanamu lẹ́yìn wal-umru yanfadu. kamutanamu lẹ́yìn wal-umru yanfadu. kí lábẹ́rẹ́ méjì wọ́n náà mú lọ́kùnkúndùn ó lówó ní uba ó sì lóun lẹ́nu ọ̀la wọn wà ní ọ̀. wọ́n lè ọ̀ wọ́n lè sùn fún wọn. kò ní jọ wọlé. kò ní gbà kankan. ọ̀tẹ̀. ilé kamutanamu lẹ́yìn. ó sì fi gbogbo orúsùn ó sì ń wọ́wọ́. wal-umru yanfadu. bẹ́ẹ̀ni. ilé kamutanamu lẹ́yìn wal-umru yanfadu. àràkà. àwọn àràkà. بطول الليل ويحك نائما. ọlọ́wọ́ بطول الليل gbogbo òru yáyá ló fi ń sùn. ويحك نائما. ọlọ́ máa ṣe rẹ̀ pẹ̀lú orú tó ń sùn yìí. وغيرك فيه محرابه يتهجد. وغيرك فيه محرابه يتهجد. ẹni ọjọ́ ẹni ọlọ́lọ́run ẹni ọlọ́lọ́run bíi tiẹ̀ òun ní ẹbí mọ́ra ajá lọ́sì àrímẹ̀ẹ́dọ́gbà ẹni tí máa ń gbé odò ta gẹ̀rẹ́gẹ́rẹ́ mọ́ gbogbo ọ̀hún lòun ẹ máa kí wa kọ́ ẹkú oorun ẹkú ẹ̀sùn. kí ló dé. wọ́n ti jí mọ́lọ̀ lọ́rùn láti aago mọ́kànlá ó di aago márùn-ún ká tó palù bọ́bá kọ́ sinmi ẹ̀ sì bá ti dákẹ́ ẹni bí ọgbà ìṣẹ́jú ọba tún gbọ̀ gbàgbàgbà. wọ́n lọ sí wá nídìí rẹ̀ bọ́bá ti bẹ̀rẹ̀ èmi náà bẹ̀rẹ̀ nù. ó yẹ máa wí kémi náà máa wí tèmi ní. ilé الليل والعمر ينفد. أراك بطول الليل ويحك نائما. وغيرك فيه يتهجد. ẹni tó rí bí rẹ yata'ajjabu níyàn náà fi lè ó dìde ń pẹ́ lọ́hùn àkọ́kọ́ ní bó bá fẹ́ rí ṣe láyé qumil layl qiyamul layl kọ́lá bí náfìlà méjì ni Fatihatul Kitab Suratul Ikhlas tó bàbá alájà àgbà sì bẹ̀rẹ̀ Suratul Ikhlas púpọ̀ ẹ ti gbàgbé ní iná láti gbọ́ kí ni jáàsì kì í parẹ́
kí ni jẹ́ pò ńlẹ̀ka tó ńlẹ̀ka bó bá fẹ́ wọlé bàbá ní sálámà sínú ilé rẹ̀ wá fẹsẹ̀ ọ̀tún wọlé kò tó jòkó wá rí kó kékulọ̀ lọ́wọ́ mẹ́ta ní iná láti gbà á kọ́lá bí mákẹ́tì rẹ ló bá ní ọjà rẹ ní túká ni kò ní túká mọ́ ní iná láti gbà á kìyàmù lẹ́yìn àkọ́kọ́ nù nítorí ọjọ́ ńlọ mọ́ mi lọ́wọ́ díẹ̀díẹ̀ ẹ̀kejì ìkọ̀ọ̀kan ló ní tafsiri nínú tó yẹ pé abájòkó tí a ní kò níhìn àmọ́ opportunity ni wà sí àyè jẹ́ fún wa bó lọ mi títí bó bá dé ìṣe wà sí rí o tí di international ọ̀gá wa ní international misana ọ̀gá gbogbo wa ní international misana wọ́n wá tún wá fún wa ní ayára kọ̀mpútà ọ̀gá wa tó nínú ó dé ìrí ó tí ma wá sí ṣe lọ́mọ yún ẹlẹ́ẹ̀kejì mọ́ra ajá náà sí kasratul istighfar jí tútù bà ló pọ̀ ọwọ́ mi ní tó sẹ̀ ó wá sẹ̀ ni òun wọ̀ pé ó ṣe sì ná wá ní kíni só parọ́ ni àfa ajá náà sí dákun má mú istighfar fúfú yẹ látàrí fẹ́ istighfar gbogbo bí ẹsẹ̀ rẹ ti lè tó sàmàtúbá bá ti ń bọ̀ mọ́ra ajá náà sí ẹnu ní kẹ̀kẹ́ sàgbákò ẹnu ní masínì ẹnu ní mọ́tò kọ́lẹ̀ ẹni tó ní oní ìwà bàtà lẹ́sẹ̀ ọ̀rọ̀ ló máa yẹ yàmùyàmù eṣinṣin èèrà tá a ti pa ká tó lè ń sọ́tẹ̀ wá ni. bẹ́ẹ̀ni nàbí ìlà ẹlẹ́ẹ̀kejì nu Ànábì Muhammad yòmbó rẹ̀ ló mọ́ ní máa ń lazima istighfar ẹni tó bá jẹ́ kí ìtúbà òun kó dúnní má túbà gbogbo tó jẹ́ tó fún pínpín maharajan yóò máa sí gbogbo òmìnkùn rẹ ìbànújẹ́ rẹ yóò kú ò ibi tó fọkàn sí tó ń ṣe bí kò fọkàn sí bóyá bọ̀ mí lọ́lọ́run ó tarí ẹ̀ sí ó tètè lọ́bẹ̀ ò ní tó wàhálà bẹ́ẹ̀ni istighfar máa wò pò sí ọlọ́run Ànábì ní tó dùn ní tèmi máa ṣe jù láyé wọn ò jí ń jọ kankan má ṣe istighfar nígbà 100 rí àgbà wa kan nígbà 70 ìkan nígbà 100 Ànábì nù ọlọ́run ọmọ yẹn wàláhì tá a ti ṣe ẹ̀ mọ́ tí ń jẹ́ wàláhì ni wàláhì bẹ́ẹ̀ tí ń wí lẹ́yọ kọ̀ọ̀kan bàbá adájọ́ àgbà níbẹ̀ yẹn bẹ́ẹ̀ wí wàláhì ẹyọ kan àwẹ̀ mẹ́ta ló nípò ẹ̀ àwẹ̀ ẹjọ́ mẹ́ta kọ́là ó bu tàtàtìrà ó yóò tẹ̀léra wọn ni ó gbọ́ àwẹ̀ ẹjọ́ mẹ́ta wàláhì ẹyọ kan bàbá ní kí ló ń tó wá kẹ́ lásán yẹn tó wá ń búra lérí kọ́lá bó bẹ́ẹ̀ jò tó ẹni tí ò bá gbọ́ fún òfílẹ̀ bàbá ní kọ́lá bí ò bá gbọ́ òfílẹ̀ istighfar ó di mélòó àfọ àjá náà sí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ta'awudu sadaka jí sàrà ló pọ̀ máa ṣe sàrà ó ń sàdúrà tó tó wọ́n bọ́ kí ìyàsó ogójì àtẹyọ kan àwọn máa kéwú ó sì pàdé ẹmú wọn jẹ́ ó kéré súùtì tó ń kún ní òjò orí ṣe inú wọn dún ó tún ara bisikíìtì ó tún wá jánu láìlọ́nù mẹ́rin ní mẹ́mẹ́ ó tún wá mú ẹlẹ́rọ kọ̀ọ̀kan afọ àjá náà sí ogójì àṣẹ akẹ́yọ̀ kan àwọn ọmọ àwọn yìí ní bábá bí ẹ̀bá ṣe pa bá kí ní kan wọ́n rí wọn lúmọ̀rọ̀ lé mọ́ wọ́n wà máa kùn múlé ti jẹ́ alájí ń tán ṣe fún yìí mọ́tò ẹja àwọn àrùn mọ́ni àwọn ọmọ ẹ̀yẹ jẹ́nu wọ́n dùn asádàkà jẹ́ kí sàárà rẹ̀ pọ̀ bọ́ bá sàdúà jẹ́ kí sàárà sọfà sí ìdí ẹ̀ àbáni tó bá lówó lọ́wọ́
lákùn yọ ọwọ́ tọ́lọ́hún إلى الفقراء السائلين ليشبعوا. gbogbo àwọn alimọ̀zákì gbogbo àtọwọ́ rẹ̀ jáwọn náà yó lọ́dọ̀ rẹ̀ yan yó. وحبك جمع المال سرا وجهرة. ó wọ kí ọlá di mílíọ̀nìyà kò kówó jọ láyé. ولو أنت فأقلت القليل سننفر. abàní tó bá jẹ́ pé níwọ̀nba ló ń lépa káàkiri ó sì dáa àmọ́ bá ń wá púpọ̀ jẹ́ sàárà rẹ̀ pọ̀ kásìrátù sádàkà jẹ́ kí sàárà rẹ̀ pọ̀ ó di mélòó àjánásì ó di nǹkan mẹ́ta. تفاؤل الصدقة. àbí ọ̀gá wo ti dé ni ọ̀gá wa ti dé ẹlẹ́ẹ̀kẹrin àfa àjánásì ẹlẹ́ẹ̀kẹrin والذكر أول النهار وآخره. azikiru awali lahari wali وآخره. lákun jẹ́ kí ìrántí rẹ zikiri rẹ ìrántí ọlọ́run máa dákọ̀ ọlọ́run láàárọ̀ dákọ̀ ọlọ́run lálẹ́ má jẹ́ ẹnu rẹ ó sinmi ẹnu rẹ bá sinmi má làá jánásì kò ní lẹ́tọ̀ ẹnu láti gbọ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹrú kan bẹ wọ́n ti sọ̀tàn náà fún wa ní má làá jánásì àwọn ọwọ́ ká àwọn ọmọ rẹ̀ jọ ó là Nábì Muhammad yòǹbó rẹ̀ ń dè mí ó là Nábì ní ẹni yòówù ẹja yòówù tó bá ti dákẹ́ nú omi قال بعض الصالحين. àwọn apá kan náà àwọn àfáà ló mú wa رأيت الصياد بالعند. kẹfì mà pé síkìrí ìrántí ọlọ́run máa dákọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ibi tí ń sùn sínú إن شاء الله. àfáà jánásì رأيت àfáà yìí ó ní ra'aytu sayyadan fi hilli mo rí adẹ́dẹ́ kan nílùú Hindi ní wọn ń pẹja كلما صاد سمكة دفعها إلى بنة له. ó ní ó wá mọ́mọ rẹ̀ lọ bí ibùdó ẹja gbogbo ìgbà tí bàbá ti ń pẹja kan ní àwọn yóò máa gbé fọ́mọ rẹ̀ yìí pé ọmọ rẹ̀ sì gbé báàfù kan dání alóde ní lọ́jú síbi báàfù فتنزلها في الماء. bọ́mọ bá wá gbà á òun sì ń jù sínú odò ọ̀gá ń pẹja bàbá ń pẹja ń gbé fọ́mọ ọmọ ń sọ sódò وهو لا يعلم. bàbá yìí sì tẹra wọn kọ̀ máa pọ́ ọmọ ń sọ sódò فلما فرغ nígbà tó wá rí i pé yes àti ta ibi tá a pẹja dé yìí kódà bá tà ń bẹ̀ á tún mú lọlé ọba ṣiṣẹ́ ó sì pa فلم يجد شيئا. ọgbẹ́ wù ọlọ́mọ ọmọ mi ẹja dà فلم يجد شيئا. ọmọ ní kò sẹ́jà kankan èyí ti jẹ́ فسألها عن ذلك. ní wọ́n bí ọmọ yìí pé èyí ti jẹ́ tó ń kúrò bá ọlẹ́jà ti rí فقالت wá gbọ́n tó wọn wí سمعتك تقول عن النبي صلى الله عليه وسلم ó lẹ́yìn náà lọ sọ pé ànábì Muhammad sọ báyìí لا تقع السمكة látàkùn sàmákà لا تقع السمكة في سبكة ẹja kan kò ní bọ́ sínú àwọn àbí inú إذا غفلت عن ذكر الله. àyàfi tó bá dákẹ́ tí ò sí síkìrì mọ́ tí ò dákọ̀ ọlọ́run náà wọ́wọ́ fi tẹja àti gbogbo ẹja tí ń bẹ nínú odò tá a rí pa ó ti sinmi kò rántí ọlọ́run má la fi rí mú. àfa àjánásì ọmọ wa ni ẹ̀yin náà lẹ wí bẹ́ẹ̀ èmi wá ń páyà yìí pé ẹgbẹ́ ẹ̀yìn أنت أقول شيئا غفل عن ذكر الله. in tó gbàgbé àti dákọ̀ ọlọ́run ní káwọn máa lú lọ ní ká máa jẹ lèmi bí jù sólò yìí pé ọwọ́ tẹ́lẹ̀ yìí eléyìí ọ̀dà ọwọ́ tẹ́lẹ̀ yìí olóhùn ọ̀dà àzíkìrù ibi tá a lọ ni pé gbẹ̀yìn bá ti gbàgbé àti dákẹ́ ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó epo gèdè ló fi ń pọ̀ ọlọ́run ìgbàgbéso Olódùmarè ọ̀rọ̀ ló ṣe èèyàn ọba tó dá ń tó wù lágùn tó dá kọ̀ wá lẹ́sẹ̀ pẹ́pẹ́ onígbàgbése ọba tó dára ولا لم يكن في níparí ذلك أنه ọlọ́run àbí ọ́ dákun طريق إلى رب الإله ومرشد. níbi tá a bá lé ni pé nǹkan mẹ́rin tá a fi rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run qiyamul layl قيام الليل. kasratul istighfar àti kasratul sadaqa تفاؤل الصدقة. máa tọrẹ والذكر. tí máa rántí ọlọ́run bó o bá ti rántí bó o ti wà nínú ilé yìí àwọn kan lépa pé n bá dàbí lámà yóò ti tó mi ẹnìkan ò gbẹ̀yìn láyé bá a bá ń tara wa lókù wàláhì ẹnìkan ò gbẹ̀yìn àárín gbogbo wa wà bó o bá lé èmi náà ní bó o bá lójú èmi náà jẹ́ nítorí èèyàn bá wú èyí báyìí ó mọ ẹni tó ń jù lọ nígbà tó ti jù yẹn wọn náà ń bẹ láyé nù ẹ jẹ́ wá tẹ́ wa méjèèjì mo fẹ́ jẹ́ nǹkan láyé dákun mo fẹ́ jẹ́ omujé lásìkò yìí ni
ọlọ́run kó dákun kó wọlé àjòkó alájà àgbà ní kó wọlé ẹni tí ń wọ́ ọmọ tó yẹ pé yìí náà ni kódà kò wí jáde má yín kàn wí lábẹ́nú kó wọlé bàbá Kàmálì ọlọ́run sì ṣe é ẹni tí ń wáṣẹ́ tí ń sì ń wí tọ́lọ́run sì gbà á ọlọ́run dákun abìọ́ gbogbo bí kálukú tí ń wí tiẹ̀ báyìí mọ́ra kan tó ṣe ìkan kò sì ju wájú ọlọ́run ìkan kò ṣe kí mo wí kò ju wájú ọlọ́run ẹrú kan ọlọ́run kẹ́ kọ̀ra kẹ̀kẹ́ nígbà owó táwọn ọ̀dọ́ rẹ̀ rà nígbà tó wá ra gbogbo ẹ̀ wá tún lọ́ra kẹ̀kẹ́ ó sì gbé mọ́tò kalẹ̀ wọ́n bá dìrọ̀ lẹ́yà wá gbé bàbá kò jù yìí lọ níbẹ̀ ni nígbà náà mọ àwọn afimíṣẹ́ ẹ̀ pé wọn ò ní láyé mo tún wá rà mo tún rà yìí náà kù ìgbà tèmi nù ọlọ́run abẹ́ ọ́ jẹ́gbà tí wọ́n ní òde wọ́n bá ń káyọ̀ dákunjára náà kà dáadáa èyí tó dáa ni ọmú wáyé fàdúrà tí ń ṣe fún ọ yìí kọ gbà yíká àfa àgbàmbẹ lára ni alájà àgbàmbẹ lára ni má fojú lórí kò kí bẹ́ẹ̀ o dákun sọ gbà bẹ́ẹ̀ wípé kí n tún nù sáfìyún lẹ ọ̀rẹ́ arẹwà sí ní ọ̀rẹ́ mi tààràtààrà ẹ dákun bàbá parí tá ẹ bá dáwọ́ èyí tó dùn mọ́ Suratul Kawthar ẹ̀ náà ẹ̀kọ́ bá ń ṣe fún Sanusihu bàbá wa Sanusihu mufassiru àgbà ẹ rí inú kíní rẹ àdàbí ìyàbó tó ti kì wá ó kira rẹ̀ ni àmọ́ bí ìyàn bá ṣe dáadáa káwí bó bá ṣàìdá àṣàwì pé ò ṣe dáa mo ti kí láàárọ̀ yìí mo tẹ wáyà sígbà ó ṣe ẹni ọba tí inú orin àdàbí ìyàn ẹ lọ rí Sanusihu ló wọnú ló kì wá bẹ́ẹ̀ nínú àti iná fún ọlọ́mọdé bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar ṣéun Làbíbù Lágbàjì iná àti iná fún náà iṣẹ́ tó náà ṣe ń lò Òṣogbo ọlọ́mọ àbí sọ́ọ̀ṣogbo kọ́ ní nìsà ọlọ́run dákùnjọ́ máa dáa fún wọn iná àti iná fasalli li rabbika ẹni tó bá kọ́ dé yìí lásìkò kí ó kọ̀kọ́ dé tètè dé bísímìlà ọ̀yá bọ́ọ̀ bá ti tètè dé